Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Òdòdó lọmọ o, òdòdó lọmọ, òdòdó lọmọ o, òdòdó lọmọ, ọmọ mi ò ní rẹ̀ dànù o. Òdòdó lọmọ, ọmọ mi ò ní rẹ̀ dànù o. òdòdó lọmọ, ọmọ rẹ ò ní rẹ̀ dànù o. òdòdó lọmọ, ọmọ wa ò ní rẹ̀ dànù o. òdòdó lọmọ. Àpáta dé àpáta ewì dé, ọpẹ́ ló yẹ ká máa dá bá a bá bímọ sílé ayé. Òṣónú kò lè bímọ kó yẹ onínúure ní bímọ kó dàgbà. Àrà níṣẹ́ olúwa wálé ayé ayé tura, ọmọ olúwa Gbẹ́ngà Balógun ogún ọdún o. Happy birthday to you Annabel. Ìrẹwàmídé alájà ìbí, àpọ́nbẹ́pọ̀ rẹ, arẹwà lóbìnrin, ọmọ kékeré jòjòló tó dá mi lójú pé yóò padà wá dàgbàlagbà ire lọ́jọ́ ọ̀la. Àdùnní o, Àdùnní àdè, ọmọ alákọ̀, ọmọ olódògún òre, ọmọ olódògún àwẹ̀tírò, ọmọ ìrànní ọjà yéésàn ní Gànà, ọmọ olùtọ́jẹ́ dọ̀rùn rọ́ndàkọ̀, dọ̀rùn rọ́ndàkọ̀ alẹ́ alẹ́ gbé, ọmọ bàbá lórí ògbógbó, ọmọ balógun dòdò ń dáwà, ọmọ onílé ńlá, ọmọ onílé gogoro, ọmọ onílé owó, ọmọ ọlọ́nà ọ̀la, ọmọ arówó ṣoge, ọmọ arówó lò, ọmọ ọwọ́ ọmọ ọba, ọmọ alákọ̀ọ́lá, ọmọ alákọ̀ọ́ gbogbogbò. Mo kí ọkú ọdún, mo kí ọkú ìyèdó. Abẹ́yìn dídédé bí Òṣùmàrè tí ń bẹ lókè. Ẹlẹ́rìí ẹ̀jẹ̀, olóríire ọmọ, wàá dàgbàlagbà, wà lówó lọ́wọ́, wà níláárí orí ẹ̀jẹ̀ kó o pẹ́ láyé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ó dá mi lójú, wàá ṣe 10, wàá ṣe 20, wàá ṣe 40 láyé, wàá ṣe 50 láyé. Bólúwa tí mẹ́tẹ̀mí rẹ̀ ń bẹ, wàá ṣe 70 lókè èèpẹ̀. Wàá ṣe 80 láyé, wàá ṣe 90 láyé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bólúwa tí mẹ́tẹ̀mí rẹ̀ ń bẹ, wàá ṣe 200. Ọmọ olúwa Gbẹ́ngà Balógun ogún ọdún òkú yèdó, Àdùnní àdó. Bóyin bá ṣe tán oyin á padà sínú kókó, òbí bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán afẹ̀rẹ̀ bọ̀jọ̀ á padà sínú sàrẹ̀ tó kọ́ létí àpáta ewì. Mo ṣe tán, mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ dé gbogbo ilẹ̀ kílẹ̀. Òdòdó lọmọ o, òdòdó lọmọ, òdòdó lọmọ o, òdòdó lọmọ, ọmọ mi ò ní rẹ̀ dànù o. Òdòdó lọmọ, ọmọ mi ò ní rẹ̀ dànù o. òdòdó lọmọ, ọmọ rẹ ò ní rẹ̀ dànù o. òdòdó lọmọ, ọmọ wa ò ní rẹ̀ dànù o. òdòdó lọmọ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.